ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Igbákejì alága ìjọba ìbílẹ̀ lẹ́kìtì tí ọlọ́pàá ló jí ara rẹ̀ gbé dèrò àtìmọ́lé. Igbákejì alága ìjọba ìbílẹ̀ Iléje-Méje lẹ́kìtì Grace Ògúnlẹ̀yẹ ti dèrò àtìmọ́lé lẹ́yìn tí àṣírí tú. Ogúnjọ́ oṣù karùn-ún ọdún 2026 ní ìròyìn kan jáde wípé wọ́n jí arábìnrin Ògúnlẹ̀yẹ, igbákejì alága ìjọba ìbílẹ̀ Iléje-Méje, gbé lọ ní ìpínlẹ̀ Èkìtì. Èyí ló ṣokùnfà báwọn òṣìṣẹ́ agbófinró ṣe bọ́ sójú iṣẹ́ láti dóòlà arábìnrin náà. Ọjọ́ kejì tí ìṣẹ̀lẹ̀ náà wáyé làwọn ọlọ́pàá rí obìnrin ọ̀hún, ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí àwọn ọlọ́pàá kọ̀ láti yọ̀ǹda rẹ̀ torí pé ìwádìí wọn lórí ọ̀rọ̀ náà fi hàn pé arábìnrin Ògúnlẹ̀yẹ mọ̀ọ́mọ̀ jí ara rẹ̀ gbé lọ kó lè fi rówó gbà lọ́wọ́ ìjọba ni. Lẹ́yìn òrẹ́yìn, igbákejì alága ìjọba ìbílẹ̀ Iléje-Méje náà àti àwọn méjì míì padà dèrò ilé-ẹjọ́ májísírèètì tó wà nílùú Adó-Èkìtì. Adájọ́ májísírèètì ti ilé-ẹjọ́ náà, Àbáyọ̀mí Adéọ̀sùn, wá pàṣẹ lọ́jọ́ kẹta oṣù kẹfà ọdún 2026 wípé kí wọ́n fi arábìnrin Ògúnlẹ̀yẹ sátìmọ́lé ọgbà ẹ̀wọ̀n ti ìlú Adó-Èkìtì. Adájọ́ Adéọ̀sùn wá sún ìgbẹ́jọ́ ọ̀hún síwájú dìgbà tí àmọ̀ràn yóò jáde lórí ọ̀rọ̀ náà torí pé ọ̀kan òjọ̀kan ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìpètèpèrò láti jẹ́ ara ẹni gbé ní ilé-ẹjọ́ kà sí wọn lẹ́sẹ̀. Ṣáájú ni Honorable Pius Alabadada, alága ìjọba ìbílẹ̀ Iléje-Méje ìpínlẹ̀ Èkìtì, tí kọ̀rọ̀ ojú sí ìṣẹ̀lẹ̀ jíjí ara ẹni gbé èyí tó ní ṣe pẹ̀lú igbákejì rẹ̀. Honorable Dada ṣàpèjúwe ọ̀rọ̀ náà bí èyí tí kò ṣe fetígbọ́ rárá tó sì bani lọ́kàn jẹ́. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní bá ṣe ń gbogbo ẹ̀ gbogbo aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.